eléyìí tí a tún ṣe ni à ń pè ní standard recycling hub. Nǹkan tí wọ́n ń pè ní recycling hub jẹ́ ibi tó jẹ́ pé àwọn nǹkan tí a lò mọ́ àbí àwọn nǹkan tó jọ bí pé wọn ò wúlò mọ́, bóyá èèyàn mu omi, ike omi ni o, àbí nylon pure water ni o, àbí àwọn aṣọ tí ò dáa mọ́ ni o, àbí àwọn bàtà tí a lò mọ́ ni o, àbí àwọn nǹkan tí a rí níbi oko ni tó jẹ́ pé àwọn nǹkan sì wúlò ṣùgbọ́n àwọn èèyàn lè má mọ̀. Hub yìí la ṣe tó jẹ́ pé oríṣiríṣi machine ẹ̀rọ ló wà ńbẹ̀ tó lè sọ àwọn nǹkan tá a rò pé ó ti bàjẹ́ yìí tá a sọ wọ́n di nǹkan tí a tún lè lò. Tẹ́ bá wò ó ń gbà míì, ike omi gan wọ́n tún lè fi ṣe nǹkan míì, bóyá bíi nylon tán bá tún ṣe dáadáa. Àwọn nylon wọ́n tún lè fi ṣe nǹkan míì, bóyá bí àpò àbí a lot of things. Eléyìí dẹ̀ jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé ni. So ó dáa kó jẹ́ pé constituency wa àwa náà máa nírú nǹkan báyìí, òun la fi gbé kalẹ̀.